láyé olóyè Sunday Igboho ìṣàpàyàn o ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ ọmọ Yorùbá kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan ti délẹ̀ tí gbogbo wa jọ fẹ́ jàjà ẹ̀ o tí bá níná ń jó lórí omi àwa tó bá jẹ́ lóòótọ́ la nífẹ̀ẹ́ olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè àti gbogbo àwa tá a bá nífẹ̀ẹ́ kílẹ̀ Yorùbá bọ́ lóko ẹrú pàápàá jùlọ àwa tó bá jẹ́ lóòótọ́ ló mọ múláyà wa wípé a lè gbalẹ̀ Yorùbá kódà àwa tó jẹ́ pé lóòótọ́ la nígbàgbọ́ nínú kan tí olóyè Sunday àti bàbá wa pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwa ni fídíò ìwà fún ẹjọ́ nítorí Ọlọ́run àwọn bàbá wa kan ti pè wọ́n sì ti fún wa ní àwọn ọ̀nà àbáyọ kan láti lè jẹ́ kí olóyè Sunday Igboho kí wọ́n kúrò nínú àwọn wanted tí wọ́n wá ní Nàìjíríà torí àfi tá a bá fẹ́ tọra wa lọ́wọ́lọ́wọ́ báyìí wanted sì wà lórí orúkọ bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mọ nǹkan fìrí tabarí kánárí ni ọmọ Yorùbá èmi àti ìjọ mọ̀ wípé ìyá wa lolóyè Sunday Igboho jẹ èmi àti ìjọ mọ̀ nǹkan kan ló ṣẹlẹ̀ tí mo fi sáré ṣe fídíò yìí torí pé kí ni ọ̀nà àbáyọ kan ti yọ báyìí ọ̀nà àbáyọ kan ti yọ tí bá níná jó lórí omi ẹni lọ kéwú ẹ̀ wá mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu Masbi àtòdì ọ̀run ló ti wá kó máa yé àwọn tó bá yé kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá mo gba ìpè kan ní àárọ̀ yìí mo ti kọ́kọ́ gbà pè kan lọ́jọ́ Wednesday lẹ́yìn tí mo gba ìpè yẹn mo gbé ọ̀rọ̀ ẹ̀yẹ̀ síwájú mo gbé sẹ́yìn mo fi lọ àwọn àgbààgbà kọ̀ọ̀kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé kò ṣèmi nìkan ni mò ń jẹ́ Masbi èmi àtẹ̀yìn olólùfẹ́ mi lájọ ń jẹ yín lẹ̀ jẹ́rúkọ yẹn jẹ́jẹ́ kó wálẹ̀ kò dẹ̀ ní wálẹ̀ lágbára Ọlọ́run ọmọ Yorùbá lẹ́yìn tí mo gbà pé ẹjọ́ Wednesday mo tún wá gbà pé kan láàárọ̀ yìí láìpẹ́ yìí nísinsìnyí mo wá rí i pé ohun tí wọ́n pè mí fún níjọ Wednesday yẹn òtítọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni ohun tó lè jẹ́ kí olóyè Sunday Igboho gan rí ìtúsílẹ̀ ní kíákíá nìkan tí mò ń sọ yìí kò ní kankan ṣe pẹ̀lú pé wọ́n ń tọwọ́ bọ̀wé àbí wọ́n ń sáìn káwọn bá ṣe ìbánisọ̀mọ́ kí kò sí gbogbo yẹn ń bẹ̀ nígbà táwọn bàbá wa dáadáa yẹn pè mí láàárọ̀ yìí mo wá rí i pé ọ̀rọ̀ tó ń sọ àfi kí n gbé déwájú kí n gbé wá sí headquarter àwa ọmọ Yorùbá rèé ní ọ̀dọ̀ tèmi channel mi ni headquarter gbogbo ọmọ Yorùbá tó jẹ́ wípé ohun tá a bá sọ níbí báyìí gbogbo ayé ló máa gbọ́ àwa tó bá jẹ́ lóòótọ́ la fẹ́ jẹ́ kó fi olóyè Sunday Igboho sílẹ̀ ẹ jẹ́ ká kọ freedom for Sunday Igboho ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ nínú kan tó lóyè Sunday Igboho gbé dání ẹ kọ freedom for Sunday Igboho ẹ ṣèyẹn lé ní kí làwọn bàbá wa bá mi sọ wọ́n ní ìṣèbárí pé ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí bàbá Tinubu tí wọ́n fún àwọn kọ̀ọ̀kan ní amnesty tí ariwo gba orí ayélujára kan tí gbogbo ọmọ Nàìjíríà tó ń fẹ̀hónú hàn pé láyéláyé kò gbọdọ̀ ṣẹlẹ̀ gbogbo àwọn tẹ pardon ìtẹ fún ní amnesty yìí 90% tí àwọn drug lord ní kíníkan sọ encourage àwọn tó ń ta drug ní sọ ṣe gbá ní sọ ṣàwo ni nígbà tó jẹ́ pé àwọn innocent people kan wà láhàámọ́ that they are honest they are innocent ṣùgbọ́n nítorí pé wọn ò léèyàn ìyà ń jẹ wọ́n nítorí pé wọn ò mọ̀yàn ìyà ń jẹ wọ́n nítorí pé àwọn kan fẹ́ jẹ́ kó jẹ̀yà ọmọ Yorùbá àwọn bàbá wa yìí wọ́n ti ṣe gudugudu méje wọ́n ti ṣe yẹ̀yà mẹ́fà wọ́n wá ní kí nǹkan táwọn ṣe kó lè tètè pick kó lè tètè rí bẹ́ẹ̀ wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní pariwo freedom for Sunday Igboho wọ́n ní tó bá possible
ká bẹ̀rẹ̀ sí ní fi wọ́n ṣe profile picture Facebook wa, Instagram wa, TikTok wa, gbogbo social media handle wa, ká bẹ̀rẹ̀ sí ní gbé picture wọn síbẹ̀. Ká dẹ̀ bẹ̀rẹ̀ sí ní àwa tá bá ní mind, kò sí kọ́tẹ́ẹ̀lì kankan fẹ́ ṣe fẹ́ nìkankan. A lè ṣe short video ká fi béèrè freedom for Chief Sunday Igboho. A lè ṣe short audio láti béèrè freedom for Chief Sunday Igboho. Àwa tá bá dẹ̀ wà nílùú òyìnbó tá wà ní western world, a lè kọ lẹ́tà ká mú lọ sí embassy, because gbogbo àwọn tí wọ́n fún ní amnesty nígbà yẹn bàbá Tinubu ti kọ̀lẹ̀ off. Bóyá máa lọ máa wá wọn káàkiri padà ní o tó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó filẹ̀ yìí 90% tí wọ́n ti máa já kúrò nílùú. Ẹ má jà tọ́ra wa. Kò sẹ́ni tó ń dúró owó ẹ̀. Ó ti wà lẹ́wọ̀n láti bí 20 years tàbí 10 years. Wọ́n wá náà pardon gbogbo yín kẹ́ máa lọ. Àwọn kan wá ń pariwo pé bẹ́ẹ̀ bá fi yín sílẹ̀. Ó dá mi lójú pé káwọn ẹni ẹ tó pariwo pé wọ́n kàn ti ṣe mí nílùú yẹn. Tó mọ̀wé ẹ̀sùn tó gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n. Now, àwọn bàbá wa yẹn wọ́n ti wá ń lo gbogbo ọ̀nà láti rí dájú wípé because wọ́n fẹ́ ṣe another list nísìnyí. Àwọn ọmọ Igbo ti bẹ̀rẹ̀ sí ní pariwo. Gbogbo àwọn àgbààgbà Igbo tí wọ́n ń ṣe olóṣèlú tí wọ́n kọ́ jẹ́ Igbo leaders. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà sí bàbá Tinubu pé kí wọ́n jọ another set àwọn èèyàn tó fẹ́ fún amnesty yìí kó jọ nítorí Ọlọ́run kó jẹ́ kí Nnamdi Kanu wà ńbẹ̀. Látọ̀dọ̀ tiwa nílẹ̀ Yorùbá, àwọn bàbá wa dáadáa, àwọn abiyamọ gbọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀, wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára. Gbogbo yín náà lè rí fídíò tí mo post lánàá, kò sáàní àní bẹ́ẹ̀. Now, lẹ́yìn tó gbé àwọn ìgbésẹ̀ tó jẹ́ káwọn gbé, wọ́n wá sọ ìtó jẹ́ káwa náà ṣe nísìnyí. Wọ́n ní nítorí wípé ariwo kìíní yẹn ti lọlẹ̀, a ní láti pariwo síta ká jẹ́ kí president mọ̀ wípé a ṣì wà pẹ̀lú olóyè Sunday Igboho. Kọ́ máa rí ní rí pé bóyá kò sẹ́nì kankan pẹ̀lú wọn mọ́, àwọn lè ṣe kan tó wù wọ́n. Wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní pariwo, ká bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá Tinubu. Ẹ̀yin àti bàbá wa tó bá jẹ́ lóòótọ́ lẹ́nu àti ìjọfẹ́ òmìnira fọlọ́yè Sunday Igboho, ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní táàgì bàbá Tinubu, ká bẹ̀rẹ̀ sí ní táàgì presidency, ká máa táàgì Aso Villa, #free Chief Sunday Igboho now, #freedom for Chief Sunday Igboho, #Chief Sunday Igboho is not a criminal, #Chief Sunday Igboho is not a, lóríṣiríṣi bẹ́ẹ̀. Ṣé rí bí Nàìjíríà ṣe wà yìí? Gọ́ọ̀mẹ̀ntì believe nínú àwọn àgbààgbà wa gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wa lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti ta àpọ́nlé wọn, wọ́n ti ta ipò tó wà. Ṣùgbọ́n a dúpẹ́ pé kò kì í ṣe gbogbo àwọn ọba. Gbogbo ayé ló mọ̀ wípé kò síbi tó ní ìṣá tí máa dúró tọ́ba òníwùyàn jẹ. Kò síbi tí bàbá mi Olúgbọ́n máa ti dúró tọ́ba òníwùyàn jẹ. Kò síbi tí Aláàfin ikú bàbá yéyé ọmọ kú tí kò gbọdọ̀ pọ̀ ọmọ àdábádìjà, ọmọ àjẹ̀gbíjẹ̀kára ń, ọmọ àjòwò sùn bá wà, bẹ́ẹ̀ là ń wí lẹ́gbàá bá wà. Ọmọ Yorùbá, ẹ já bẹ̀rẹ̀ sí ní máa kọ sí comment section. Ẹ jẹ́ kí bàbá Tinubu mọ̀ wípé yes, a sì wà lẹ́yìn olóyè Sunday Igboho. Oore wo la fẹ́ ṣe fún wa? Ẹ bẹ̀rẹ̀ sí ní summarize ohun tó fà á táwọn DSS fi lọ ká sí Sunday Igboho mọ́lé. Ẹ bá wa summarize sí comment section. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ pín fídíò yìí. Mẹ́ni tẹ́ máa pín fún tó máa send ẹ̀ s'Aso Rock. Yes, mo sọ fún yín. Àwọn pípọ̀ yìí wọ́n wò wá. Ọlọ́run ṣe pé gbogbo ilẹ̀ mọ̀ wípé èmi ọmọ yín tó bá sọ pé 1 to 3 àwọn tó súnmọ́ bàbá mi lóyè Sunday Igboho jù mo wà ní 1 to 3 ní gbogbo ayé. Mo wà ní 1 to 3 náà tó súnmọ́ wọn jù. Òun lẹ ṣe rí tèmi ò ṣe lè ṣe kí n má pariwo wọn.
torí pé mo mọ contribution olóyè Sunday Igboho lórí pé kílẹ̀ Yorùbá dúró. Gbogbo tó ṣẹlẹ̀ nígbà yẹn tó lead tí a fi sunkún lọ bá wọn bí kò bá wa lé Sẹ́ríkì Sàlíù tó ń da Kwara State láàmú nísìnyí. Wọ́n kàn ń bò mọ́lẹ̀ ni. Ohun tó ń ṣẹlẹ̀ ní Òkè Ọdẹ bàbá láǹkọ̀kọ̀ yẹn ó ń ṣẹlẹ̀ nínú Ọ̀yọ́ State tẹ́lẹ̀. Àwọn mídíà wọn ò jẹ́ kí mídíà gbé síta ni. Kódà àwọn tó tún jù bẹ́ẹ̀ gan ló ń ṣẹlẹ̀. Nísìnyí báyìí àwa ọmọ Yorùbá a lè kúrò ní Ìgàngán. Àwọn ará Kwara tẹ́wọ́ gbà wọ́n gbàbọ̀dé. Kí wọ́n wo tó ń ṣẹlẹ̀ sí wọn sí. Ohun tó ń ṣẹlẹ̀ sí wọn kò fọ́ ní rárá. Now ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ sí bàbá Tinubu. Ẹ pín fídíò yìí. Ẹ jẹ́ kí wọ́n rí. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Kọ́ mọ̀ wípé olóyè Sunday Igboho ń ṣe ọ̀daràn. Now ẹlẹ́kejì a tún fẹ́ jẹ́ kó bá wa gbé security fún bàbá wa olóyè Sunday Igboho. Torí pé a tó fi iṣẹ́ ogun wọn ni wọ́n. Gbogbo ayé òun lèmi ṣe ń wo pásítọ̀ dìdìrìn òpònú amukú mẹ́kọ̀ọ́ tó pera ẹ̀ ní pásítọ̀ Ọlágúnjú àbí kí ló ń pera ẹ̀ tó ní ẹ ní 1997 tí Gani Adams jáde tó ń gbèjà Abíọ́lá tó ṣe kinní kan tó wọ singlet sọ́rùn tí ó ṣe kinní ọ̀yìn nìkan níbo ni Ìgbòho wà ń gbà ẹ́ bàbá oyin ti bú. Nígbà tẹ́yìn ń sọ yẹn olóyè Sunday Igboho wà ní Mọdákẹ́kẹ́ tó ń jagun lọ́wọ́. Kẹ́lẹ̀ mọ̀ wípé abínibí ó yàtọ̀ sábílítì tí bàbá yóò ní dá. Kí ló máa ń ṣe ẹ̀yin hungry stomach structural báyìí? Èyí tó yẹ pé ebi ló tẹ́bá wò dáadáa tẹ́bá wò dáadáa ẹ rí pé máa Ọlágúnjú ebi ló gbé nídìí pásítọ̀. Àwọn tó máa ń jẹ́ kó máa sọ̀rọ̀ sẹ́ni Ọlọ́run lélẹ̀ a mọ àwọn pásítọ̀ gidi tó jẹ́ wípé tó bá rí nǹkan tó bá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni predict anything kò rí bẹ́ẹ̀ rí. Torí pé olóyè Sunday Igboho lè yín dànù ẹ̀ọ̀kẹ́ wá gbógun tì wọ́n. Báwo ni olóyè ṣe ní gbógun tì yín? Báwo ni olóyè Igboho ṣe ní lè yín dànù? Wọ́n mọ owó èèyàn tẹ́ jẹ́ náà wọ́n mọ̀ pé ẹ wà straight forward. Bẹ́ẹ̀ ni ẹ tún wá sọ débi ń pé ẹ tún wá fẹnu ara yín sọ pé olóògbé àná òun ni ààrẹ Gani Adams. Ẹni gbà ayé mílítírì làwọn rèé pé Sunday Igboho ló wà ń kà nísìn kìnìkan. Ẹ mọ̀ gbà tó lẹ́yìn Sunday Igboho tí ń rè nìbò látàrí Mọdákẹ́kẹ́ mà ní láti 97 nígbà àwọn mílítírì tẹ̀sán yẹn gọdẹ̀ ni. Olóyè Sunday Igboho ṣe lébi ni wọ́n ń ṣe ànẹ́bàjọ́ òun lọ́lọ́run ṣe bùkún wọn. Olóyè Sunday Igboho ní dúró ní ìjọba kọ̀ọ̀kan kí wọ́n tó ṣe tó bá fẹ́ ṣe tó bá fẹ́ náwó. Olóyè Sunday Igboho sí nínú ẹjọ́ ìṣàánú mi ebi ń pa mí rí irú ẹ̀ kàn lè ní irú ẹ̀ lágbára Ọlọ́run. Pásítọ̀ Ọlágúnjú ẹ̀yọ pásítọ̀ kò lórúkọ yín ẹ máa jẹ́ actor Ọlágúnjú tó yẹ máa áàtì ni. Kò sẹ́ni tí ó lè pè yín sí fíìmù kíkẹ́ wá ya fíìmù kò sẹ́ni ṣẹ́rí one thing about this man bọ́ ṣe ń gbèjà ààrẹ Gani Adams tó lóyè Sunday Igboho bá sọ búburú sí wọn sí wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbèjà gbòó. That is who you are. Stomach infrastructure ebi sọ mí di pastor ebi lè ń dé tí ò bá rí bẹ́ẹ̀ ẹ máa sọ àwọn ọ̀rọ̀ òpònú tẹ̀ ń sọ jáde. Ọmọ Yorùbá kó tó di pé màá tẹ̀síwájú jù ẹ jẹ́ a sáré tẹ̀ka ìpolówó ọjà.